a máa kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí tí í ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti tẹ ọkọ̀ bàálù létí tó ń ti ìyàwó rẹ̀ tí í ṣe obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Olúrẹ̀mí Tinubu lọ sí orílẹ̀-èdè France lọ́hùn-ún fún ìpàdé kan èyí tó ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè àjọṣepọ̀ tí ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa láàrin orílẹ̀-èdè France àti orílẹ̀-èdè Nàìjíríà èyí tó jẹ́ ọlọ́jọ́ mẹ́ta. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látọwọ́ ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú tó ń ti ìbáraẹ̀lú sọ̀rọ̀ ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà èyí tó fi ọ̀rọ̀ náà léde lánàá tí í ṣe ọjọ́rú Wednesday sọ wípé ààrẹ Tinubu ń ló balẹ̀ gùdẹ̀ sí pápákọ̀ òfurufú ní Paris ní orílẹ̀-èdè Faransé ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú 10 níbi tí àwọn lẹ́nu lọ́rọ̀ lórílẹ̀-èdè ọ̀hún tí wọ́n ti kí ààrẹ Tinubu tó ń tìyàwó rẹ̀ káàbọ̀ síbi ìpàdé ọlọ́jọ́ mẹ́ta ọ̀hún. Ọ̀nànúgà tó tẹ̀síwájú ó ní ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì ó ní tí ó bá fi di òní ọjọ́bọ̀ Thursday ní gbogbo ìrìn àjò ọ̀hún yóò máa tẹ̀síwájú fún odidi ọjọ́ mẹ́ta òní ní gẹ́rẹ́ tí Tinubu bá parí ìpàdé náà yóò tún tẹ ọkọ̀ bàálù létí padà bọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá bẹ̀rẹ̀ àkọ́tún iṣẹ́ eléyìí tó ń ṣe lọ́wọ́ ó wà ní báyìí olódáhùn lójú wípé ààrẹ orílẹ̀-èdè France ọ̀hún èèyàn Emmanuel Macron tó ń ti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ètò ìṣèjọba rẹ̀ wọn yóò lè sọ àsọyépọ̀ ọ̀nà tí wọn yóò gbà láti ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ lórí ètò ààbò. Bákan náà ìbáṣepọ̀ lórí bí àwọn iléeṣẹ́ ńláńlá yóò ṣe lálẹ́ wù lórílẹ̀-èdè yìí èyí tí ó túbọ̀ pèsè iṣẹ́ dáadáa fún àwọn ọ̀dọ́ tó ń ti àyíká tó dùn wò èyí tí gbogbo rẹ̀ ń bẹ nílẹ̀ láti já fún àwọn èèyàn tó ṣetán láti dókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀ ààrẹ Tinubu ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà pẹ̀lú bó ṣe mú ọ̀kan nínú àwọn ọmọ olóògbé Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá tí gbogbo wa mọ̀ sí MKO ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ tí í ṣe Jamiu Abíọ́lá ló ti mú báyìí gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì. Bákan náà lórí ọ̀rọ̀ ìròyìn ìbáraẹ̀lú sọ̀rọ̀ tó ń ti èdè tó tún ní ṣe pẹ̀lú ilẹ̀ òkèrè eléyìí tó fi Jamiu sí ipò náà láti máa tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ìròyìn ti gbé jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ní Jamiu Abíọ́lá òun ló ti wà pẹ̀lú ọ́fíìsì igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí títí ń bá wọn ṣiṣẹ́ ṣùgbọ́n nínú iṣẹ́ takuntakun eléyìí tó ń ṣe dáadáa pẹ̀lú ọ̀nà tó ń gbà mú iṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn òun ló jẹ́ kí ààrẹ Tinubu yọ kúrò nínú ipò igbákejì ààrẹ tó ń ṣiṣẹ́ pẹ̀lú láti máa bọ̀ tààràtà ní ọ́fíìsì ààrẹ eléyìí tó ní ṣe èdè àti ìbáṣepọ̀ pẹ̀lú ilẹ̀ òkèrè eléyìí tí wọ́n fi Jamiu sí ipò náà pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìwúrí eléyìí tí iléeṣẹ́ ààrẹ ṣe fún Jamiu Abíọ́lá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde nígbà tí wọ́n ń gbé jáde wọ́n ní Jamiu Abíọ́lá jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ MKO Abíọ́lá èyí tó kọ́ nípa ìmọ̀ àti èdè tá à ń sọ lẹ́nu. Bákan náà ló kọ́ nípa bá a ti hùwà pẹ̀lú àwọn ilẹ̀ òkèrè tó sì jáfáfá lẹ́nu iṣẹ́ tó mọ ohun tó ń ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọpọlọ pípé èyí tí Ọlọ́run jogún fún un. Wọ́n ní ìdí rèé tí ààrẹ Tinubu ṣe ròyìn pé ó yẹ ní ipò náà láti jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ sísọ èyí tá a mọ̀ sí linguistic àti ìbáṣepọ̀ sí ilẹ̀ òkèrè. Wọ́n sì wá rọ̀ wípé yóò ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ ọba èyí tó rí sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń bẹ lẹ́yìn òde. Bákan náà kó ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba gbogbo lójúnà láti lè jẹ́ kí iṣẹ́ rẹ̀ kó farahàn ní ọ̀nà tí ó mú ìlọsíwájú
bá orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti ránṣẹ́ ìkìlọ̀ lọ sí gbogbo ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò jákèjádò ní orílẹ̀-èdè wa Nàìjíríà láti jìnnà sí àwọn ìyà tí wọ́n fi ń jẹ àwọn ènìyàn tí wọ́n ń bẹ ní àhámọ́ wọn pẹ̀lú ọ̀nà tí wọ́n ń gbà fi ọwọ́ ìbáwí bá wọn wí èyí tí wọ́n ní ó lòdì sí òfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ti sọ̀rọ̀ náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ èyí ni wọ́n tọ́ka sí o. Lákọ̀ọ́kọ́, wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò láti orí iléeṣẹ́ ọlọ́pàá, àwọn ológun, àwọn ẹ̀ṣọ́ ara ẹni làbò ìlú tó fi mọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò kéréje ní ìpínlẹ̀ gbogbo ni wọ́n ní ọ̀rọ̀ ń bá wípé ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá ti mú tó ti wà ní àhámọ́ wọn kò gbọ́dọ̀ fi ọwọ́ àbùkù ìyà eléyìí tó ní onípọnbele nínú fi jẹ wọ́n mọ́, bí kò ṣe wípé ọ̀nà tí wọ́n yóò gbà tarí wọn lọ sí ilé ẹjọ́ kí ilé ẹjọ́ lè ṣèdájọ́ wọn lórí ẹ̀sùn àti ìjìyà sí ìbámu sí nǹkan tí wọ́n ṣe nìkan ni wọ́n ní àǹfààní láti ṣe o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹ̀ka tó ń rí sí ètò ìdájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí arábìnrin Beatrice Jedi Agba tó fi ọ̀rọ̀ náà léde. Òun ló sọ, ó ní àṣẹ lọ́ba ń pa, ọba kì í dábàá. Ó ní ẹnikẹ́ni èyíkéyìí ilé iṣẹ́ àbí ẹ̀ka ètò ìjọba tó ní ṣe pẹ̀lú ẹ̀ṣọ́ ààbò tó bá fi ọwọ́ ìyà jẹ ẹnikẹ́ni tí bá ń bẹ ní àhámọ́ wọn tí wọ́n sì lúgbọ́, wọ́n ní lákọ̀ọ́kọ́ ọ̀gá àgbà ẹ̀ka ọ̀hún tẹ ẹ̀ṣọ́ aláàbò náà yóò fi mú dánrin òfin ìjọba. Gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tí wọ́n fi ìyà jẹ aláìṣẹ̀ tó ti ń bẹ, tí wọ́n fi ìyà jẹ àwọn ènìyàn tí wọ́n ti ń bẹ ní àhámọ́ wọn náà, àwọn náà yóò jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ìyà, torí pé ìyà méjì kì í jòkú gbẹ́. Wọ́n ní látàrí bí wọ́n ṣe ń fi ọwọ́ àbùkù ìyà onípọnbele jẹ àwọn èèyàn tí wọ́n bẹ ní àhámọ́ yìí, ó máa ń ṣe okùnfà kí púpọ̀ nínú wọn kí wọ́n máa gbẹ̀mí mì sí àgọ́ wọn, eléyìí tó sì ń di wàhálà sí wọn lọ́rùn. Wọ́n ní arọ ẹlẹ́sẹ̀ kan èyí tó lọ dáràn ni wọ́n ní ọrùn ẹlẹ́sẹ̀ méjì ni wọ́n dá sí o. Nígbà tí wọn yóò bá fà lọ fà bọ̀, wọ́n ní ọrùn ìjọba àpapọ̀ náà ni wọ́n dá sí. Nípa ìdí èyí, ẹlẹ́ṣẹ̀ tó bá ti ń bẹ ní àhámọ́ wọn kò gbọ́dọ̀ fi ọwọ́ ìyà kàn mọ́, kí wọ́n fi sílẹ̀ kí wọ́n jẹ́ kí ìdájọ́ ilé ẹjọ́ kó jíṣẹ́ lórí irúfẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní ìpínlẹ̀ Èkó ó kéré tán àwọn èèyàn 53 ńlá àwọn ẹ̀ṣọ́ aláàbò task force ni wọ́n ti rọ́wọ́ tó láàrin ọ̀sẹ̀ péréte lórí àwọn ìwà búburú tí wọ́n ń wù, pàápàá jù àwọn tí wọ́n ń gbé egbògi olóró pẹ̀lú àwọn tí wọ́n ń rà á tí wọ́n ń tà á. Ni wọ́n ní àwọn ìwà wọ̀nyí ni wọ́n ti ń lúgbọ́ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn ènìyàn náà síwájú ọjọ́ tí wọ́n fi kó wọn o. Gẹ́gẹ́ bí àjọ task force ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ náà léde láti ẹni tó jẹ́ agbẹnusọ wọn, eléyìí Gbádéyan Abdulrahim, èyí tó fi ọ̀rọ̀ náà léde lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, ṣe lálàyé wípé pẹ̀lú àwọn ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ èyí tí àwọn ènìyàn tí wọ́n ń bẹ ní agbègbè Ẹgbẹ́dágò wọn tó fi mọ́ ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Èkó fún àwọn ńlá wọn ṣiṣẹ́ lórí rẹ̀ tó sì jẹ́ wípé bí wọ́n ti wí gẹ́lẹ́ náà ni wọ́n ti bá o. Wọ́n ní àwọn ènìyàn tó ń lọ bíi 53 èyí tí wọ́n rọ́wọ́ tó yìí, wọ́n ní púpọ̀ nínú wọn ló jẹ́ wípé agbègbè Gowon Estate, Ẹgbẹ́dá àti ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ lápapọ̀ tó fi mọ́ àyíká rẹ̀ ni wọ́n ti rí ọwọ́ he wọ́n bí ìgbèyàn fọwọ́ he ìgbín lára igi ni. Lára àwọn oògùn olóró eléyìí tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ òun náà láti rí igbó, codeine, bákan náà Indian hemp wọn ló ń bẹ níbẹ̀ tó fi mọ́ Colorado àti àwọn oògùn olóró bẹ́ẹ̀ èyí tó jẹ́ pé bí wọ́n bá gbẹlura tán wọn kì í jọ wèrè, wọn sì já síwín, bí wọ́n ṣe jọ ará ayé náà ni wọn kì í jọ èrò ọ̀run o, látàrí iṣẹ́ ọṣẹ́ èyí tí oògùn náà tó máa ń ṣe fún wọn. Lákòótán nínú ọ̀rọ̀ Rahim, ó ní àwọn sì ń ṣèwádìí, báwọn bá parí ìwádìí wọn ilé ẹjọ́ ni ó padà rẹ́yìn ọ̀rọ̀ wọn tí ilé ẹjọ́ yóò sì ṣèdájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà
ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Ògùn ọ̀pẹ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní ògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá tó jẹ́ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, Dayọ̀ Amusa, òun mà ń ló ti ju àdúrà ọ̀rọ̀ kan sílẹ̀ báyìí lẹ́yìn tó ṣe ìkómọjáde ọmọ tuntun làǹtìlanti tí Ọlọ́run ọba tó fi ta lọ́rẹ o. Púpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ òṣèré sinimá akẹgbẹ́ rẹ̀ ló péjú pésẹ̀ síbẹ̀ lọ́jọ́ tí wọ́n ń sọ ọmọ ọ̀hún ní orúkọ. Gẹ́gẹ́ bí ó ti sọ, ìyá ọmọ tuntun jòjòló ọ̀hún èyí tí wọ́n pe orúkọ ọmọ rẹ̀ ní Olúwafirewámirí, òun mà ń ló padà ń sọ àwọn ọ̀rọ̀ kan lẹ́yìn ìkómọjáde ọmọ tó pè ní Olúwafirewámirí yìí, èyí tí púpọ̀ nínú àwọn ọmọ Nàìjíríà aláìríkanṣìkan, àwọn arápámáṣiṣẹ́, àwọn ọ̀lẹ afàjò tí wọ́n ń jókòó síkọ̀ láti máa sọ ohun tí ò kàn wọ́n lọ́wọ́ tí ò sì rá wọn lẹ́sẹ̀ wípé Dayọ̀ Amusa nìkan ni wọ́n rí pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ lọ́jọ́ ìkómọjáde ọ̀hún. Wọn ò fi ojú gan ní ọkọ eléyìí tí ṣe bàbá ọmọ rẹ̀, èyí tí Dayọ̀ Amusa wá béèrè lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún pé ṣé ọkọ tí wọ́n sọnù àbí bàbá tí wọ́n ló sọnù, tí wọ́n sì sọ fún wọn pé ọ̀dọ̀ òun lòún gbé pamọ́ sí kí wọ́n wá mú jáde. Dayọ̀ Amusa èyí tó bí ọmọ òun sí orílẹ̀-èdè Amẹ́ríkà sọ di mímọ̀ wípé ohun òun láti má na gbogbo àwọn ọ̀rọ̀ ayé òun níbẹ̀ lórí ayélujára látàrí irúfẹ́ àwọn tí wọ́n máa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri tí iṣẹ́ ò ká lára lòun ṣe mọ̀ọ́mọ̀ fi àṣírí ọ̀hún pamọ́ o. Ó ní ènìyàn ló fún òun lóyún, èèyàn lòun sì bímọ fún, kì í ṣe ẹranko. Ó ní kódà èèyàn tó gbajúmọ̀ tó làmìlaka èyí tó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá o ní ẹni tó jẹ́ ọkọ òun adé orí òun èyí tóun bí Olúwafirewámirí tóun bí fún o. Ó wá ní kí ni ìṣòro àwọn ènìyàn láti máa taná wo ohun tí ò kàn wọ́n, tí ò rá wọn lọ́wọ́ rá wọn lẹ́sẹ̀. Ó ní kí ni ìṣòro àwọn ènìyàn tó jẹ́ wípé ẹ̀rín tí wọ́n bá ẹ̀rín kò dénú wọn, ńṣe ni wọ́n fi itọ́ funfun sí ẹnu tí wọ́n fẹ̀jẹ̀ sínú o. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé Ọlọ́run tó pa orúkọ òun dà kúrò ní àgàn tó sọ òun di ìyá ọlọ́mọ. Ó ní ọpẹ́ pàtàkì ní fún Ọlọ́run. Bákan náà lórí wípé Dàmọ́lá Ọlátúnjí lẹni tóun bímọ fún, wọ́n ní irọ́ èyí tó jìnnà sí òtítọ́ ni. Ó ní Dàmọ́lá Ọlátúnjí jẹ́ àwọn akẹgbẹ́ òun àti àwọn tó kù tó wá síbi ìkómọjáde ọ̀hún ni wọ́n fi ìfẹ́ hàn sí òun. Lákòótán nínú ọ̀rọ̀ Dayọ̀ Amusa, ó lẹ́ni tí ọkọ rẹ̀ bá sọnù kó wá lọ gba ẹ̀wọ̀n tàbí kó wá lọ mọ́ṣúárì. Ó lẹ́ni tí bàbá rẹ̀ bá sọnù kí wọ́n lọ wò nílé ìwòsàn àbí ní ọgbà ẹ̀wọ̀n tàbí kí wọ́n lọ sí mọ́ṣúárì láti lọ wo bàbá wọn bẹ̀ torí pé ọkọ tó fún òun ní oyún tóun sì bímọ fún, ó ní èèyàn pàtàkì ni láàrin òun pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì mọ̀ sí gẹ́gẹ́ bí Dayọ̀ Amusa bó ti sọ ọ̀rọ̀ náà. Ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tún rè míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́ fún mi. Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.